alẹ́. ẹ̀rù ayé bà mí o. gbogbo mùtúmùwà. ẹ̀rù ayé bà mí. gbogbo ẹ̀yin olùwòran mi pátápátá. àti olùgbọ́ mi pátápátá. iṣẹ́ ayẹlẹ wá wò ṣe ènìyàn. àní báwo lọ̀dọ̀ tí báwo lójú ọjọ́. ìṣòro ọmọ ẹ̀dá láyé. ẹ káalẹ́ níbikíbi tẹ́ ẹ ti ń láǹfààní àti máa wò mí kétékété. ẹ̀dá láyé. ọ̀gá yẹ́yẹ́. ìṣòro ọmọ ẹ̀dá láyé sẹ́. ọ̀gá ó kọjá òye ènìyàn. àní nínú ayé lètò ní ohun tí mo mú wá sétí ìgbọ́ tí mo mú wá sí ìwòran yín láṣálẹ́ tèmi. ẹ̀yin tèmi ìdílé nǹkan kẹ́ fi nǹkan lédìí kẹ́ ẹ máa bá mi bọ̀. Ọpẹ́yẹmí Ọlálékan yín náà lélẹ̀. mo ti balẹ̀ kàṣàgbò aláṣálẹ́ tèmi. ìrìn àjò ọmọ ẹ̀dá nílé ayé yìí ogun ni ẹ jẹ́ ká ṣọ́ra ṣe o. ayẹlẹ. àní nínú ayé ayé bà mí. lètò ayẹlẹ. láṣálẹ́ tèníṣẹ́. ẹ̀rù ayé bà mí. ẹ̀yin èèyàn ayẹlẹ wá wò ṣe ènìyàn. kí ni mo mú aláṣálẹ́ tèmi. ó ń gbóná yakin bẹ́ẹ̀ ni. àní ká má fọ ọ̀rọ̀ ń gùn. ẹ̀dá láyé. ká má lọ. ọ̀gá ká má bòpò lọ́lé òní. ìṣòro ọmọ ẹ̀dá láyé. ọ̀gá yẹ́yẹ́. ìṣòro ọmọ ẹ̀dá. àní mo júbọ̀ Ọlọ́run ọba mi. ó kọjá òye ènìyàn. Elédùà àtẹ̀rẹ̀rẹ̀ kárí ayé. ayẹlẹ. ẹ̀rù ayé bà. ọba tí ń fọba jẹ. ayẹlẹ. alágbára ńlá. ayé bà mí sẹ́. ayẹlẹ wá wò ṣe ènìyàn. ọba tó ń jí wa tó ń pa wá ní gbogbo ìgbà àti ní gbogbo àsìkò. ọmọ ẹ̀dá. Ọlọ́run ọba nù. ríro àlá alápá ká. ìṣòro ọmọ ẹ̀dá. kí mọ́láyà ọbẹ̀ ẹ̀rù jẹjẹ. kábíyèsí ìbà rẹ̀ mo ṣe. ìṣòro ọmọ ẹ̀dá ńlá. a ní mo ṣèbà àwọn ìyá ó kọjá òye ènìyàn. abapá gíní abẹsẹ̀ gíní. àwọn ìyá mi arúgbó aṣọ má balẹ̀. mo ṣèbà àwọn láṣálẹ́ tèmi. àráyé ló sọ pé. bákan náà mo ṣèbà àwọn aláwèrè. ìgbà òògùn. mo ṣèbà àwọn aláwèrè. ẹ wá wọmọ ènìyàn. mo ṣèbà alúbẹ̀m̀bẹ́ tó ṣojú lékè lẹ́sọ̀. mo ṣèbà ọmọdé. mo ṣèbà àgbàlagbà. gbogbo yín pátápátá mo ṣèbà láti alẹ́ tèmi. mo ṣèbà onílé mo ṣèbà àlejò. ẹ̀yin tèmi ń gbòòrò ayé. ọmọ ẹ̀dá nílé ayé. níbẹ̀ bá ti ń wò ó ẹ máa bó kó lọ fà. ṣọ́ra ṣe. ọ̀pàjọ ń ṣe tó fi ń dùn tó fi ń lárin náà. ẹ̀yin ẹ̀yin tèmi ó yá nà ẹ bó lọ́kọ́ lọ fà. Ọpẹ́yẹmí Ọlálékan lèmi ń jẹ́. ọmọ ẹ̀dá. ìgbẹ́tì àbọ̀kì ni mí ọmọ lẹ́yìn àlejò. ogun ni. ọmọ àparò mẹ́ta èyí tó ti lé ìgbẹ́tì wa. ìkíní ń ṣe kábàkábà. kejì ń ṣe káfòkáfò. kẹta ní àrí ilé ìgbẹ́tì wa wò mí. ẹni abísọ́yẹ lọ yẹ pa. ayẹlẹ. ẹ̀rù ayé bà mí sẹ́. àlétò tàṣálẹ̀ tẹ̀. nínú ayé ohun mèremère ohun tí tó gbẹnu tán ló ń ṣẹlẹ̀ nínú ayé. bẹ́ẹ̀ ni ohun tí gbẹnu tán ló ń ṣẹlẹ̀ nínú ayé. ọ̀gá yẹ. bákan náà mo ṣèbà àwọn bàbá mi àwọn ọ̀gá mi tó ti sọ kí n tó. ọ̀gá yẹ. bàbá mi tún jí Ọlálékan. ẹ̀dá láyé sẹ́. abẹ́rẹ́ gbólóhùn tí gbogbo ara gún ní ṣọ̀ṣọ́ àwọn ti Bond FM nù. Ìbẹ̀lì ọmọ Ọ̀jẹ́túndé wọ́n jọ ń ṣe papọ̀ tó fi ń dùn tó fi ń lárin náà ìníwáyìn bàbá mi ti. oògùn oṣù olóko ẹ wá wọmọ ènìyàn. àníká wá wọnú ètò náà ló ní pẹrẹ o. ní ràbájì gan mo mú aláṣálẹ́ tèmi. ẹ̀yin èèyàn mi mo ń bọ̀. ìrìn àjò mo tí ì dé. ẹ̀dá nílé ayé yìí oògùn ni ẹ jẹ́ ká ṣọ́ra ṣe. alẹ́yìn olùwòran mi kí ni
ni mo mú wá láṣálẹ́ tèmi? ayé àkàmàrà. Ṣé ẹ rí nínú ayé tá a wà yìí, oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni àfi k'Ọlọ́run máa kó wa yọ. Ìyá kan ló mẹ́jọ kan wá bá mi. Ìyá òun sọ wípé ọmọ òun ó wà ní ọmọ ọdún méjì ní ọkọ òun ti lé òun bọ́ta. Ayé àní ìyá yìí sọ wípé nínú òfin nínú ọ̀la lọmọpá dọ̀rọ̀ ń dàgbà lòun fi tọ́ ọmọ yìí tọ́mọ yìí fi wọ ilé ìwé. Alóhùn ṣe wàhálà rẹpẹtẹ, òun ṣe wàhálà gidi kóun tó tọmọ yìí jáde nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ nílé ìwé gíga bákan náà. Ṣùgbọ́n nígbà tó ń ṣe wàhálà yìí, apá òun àti ojú òun ó lọ sí àbíamọ kú ọ̀rọ̀ ọmọ. Àníyá yìí jẹ́ ká mọ̀ pé apá òun sẹ̀ àti ojú ẹyọ kan ó bá a lọ. Bàbá tó bí ọmọ yìí lọ́mọ kò wẹ̀yìn wò pàápàá kóun tiẹ̀ lọ́mọ kan níbìkan. Abẹ́ẹ̀rí páyé yìí lágbára nínú ayé lètò. Pẹ̀lú mi Ọpẹ́yẹmí Ọlálékan tí gbogbo èèyàn mọ̀ sí Go Focus. Ẹ̀yin tèmi àní ẹ̀ bá ń bó kó lọ fà, ẹ̀ bá ń bó kó lọ sí àsíá. Àló wá tásìkò tọmọ yìí ò lọ́kọ, ó tásìkò tọmọ yìí ò mọ́kọ wálé. Ló bá ní ìyá òun o kò dùn wò. Ọkọ òun gbajúmọ̀ ni tó ṣe é rí mọ́ èèyàn láwùjọ. Àti wá gbọ́ pé ìyá ìyàwó òun ó fọ́ lójú ẹyọ kan bákan náà ó tún rọ lápá. Àní ó di ọjọ́ ìgbéyàwó. Ọmọ yìí ẹ ṣáà mọ̀ báwọn ti gbàlódé yẹn ṣe máa ń ṣe. Ó mà jáde lọ rẹ́ǹtì ìyá mi ni, ó fi ìyá mi ṣèyá. Ìyá yìí ò fèsì, kò wí nǹkan kan. Ṣùgbọ́n àbèrè ńkọ́, ṣábèrè ò ní béèrè. Ọ̀rọ̀ ilé ayé lẹ rí o, nínú ayé náà ló ti ń ṣẹlẹ̀. Àfi k'Ọlọ́run máa kó wa yọ. Ọmọ tá à ń sọ yìí ó wọlé ọkọ, ọdún àkọ́kọ́ lọ, ọdún èkejì lọ, ọdún kẹta tẹ̀lé. A ní wọn ò gbọ́ pa débi tí wọn ò gbọ́ po, wọn ò bímọ. Nígbà tí obìnrin àtọkọ yìí mẹ́sẹ̀ jáde, wọ́n ní ó lẹ́nìkan tó jẹ́ pé ẹlẹ́dàá rẹ̀ ó ń bínú sí i. Wọ́n ní láti wẹ́ni náà gan láti bẹ̀ẹ́. Ó wá ronú jinlẹ̀ pé ta lòun ìbá àṣẹ àbí bàbá àti àpèlé báyìí. Ó wá rántí pé òun mà ti dọ́dọ̀ ìyá òun tó bí òun sáyé tipẹ́. Ó tún ronú jinlẹ̀ nídàkejì pé
ìyá òun kọ́ lòun fi ṣèyá, ṣé inú ìyá òun á sì dùn sí nǹkan tóun ra wọlé òun? àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n ní ìyá yìí ló ṣẹ̀. ọmọ yìí dìde pa ó lọ bó lórí ẹbí ilé wọn. ó lóko wá bá òun bẹ̀ ìyá òun ti ṣẹ̀ sí ìyá òun gan-an. wọ́n wá bá òun bẹ̀ ìyá òun ti ṣẹ̀ sí ìyá òun gan-an. alẹ́ yìí tèmi ẹ fi ra yín sí ipò ìyá yìí, ṣé ẹ lè dáríjì ọmọ náà? àní ẹ jẹ́ kí n rí yín ní comment section yìí, ẹ jẹ́ kí n rí kọ́mẹ́ǹtì yín kẹ́ ẹ sì share rẹ̀. tó bá jẹ́ pé ẹ̀yin nìyá ọmọ yìí, ṣé ẹ lè foríjì ọmọ tó ṣe báwọn sí yín, ọmọ tẹ́ ẹ ṣe wàhálà lórí ẹ̀ tó jẹ́ pé látọdún 2 ni bàbá rẹ̀ ti lọ tí ò wẹ̀yìn wò. ẹ jẹ́ ẹ rí ìwòye tiyín lórí ètò tí mo mú wá, ẹ jẹ́ ẹ rí ìwòye yín lórí ẹ̀. àní títí ọjọ́ mẹ́jọ tí ó tún fi láǹfààní àti máa mú ètò yìí wá sí ti ìgbọ̀yìn. ní gbogbo alẹ́ ọjọ́ Sunday, àní ẹ máa pàdé mi lórí Go Focus Radio, ẹ máa follow mi, ẹ máa bá mi share, mi ní wá ayé tí èṣù mi ṣètò èṣù rẹ̀ lè jálò ìdáṣọ fúnni tí fi gbàtọ̀ ọ̀rọ̀ ẹni. àní Ọpẹ́yẹmí mo fẹ́ sún lórí ètò láṣálẹ̀ tẹ̀ ní kí n ṣàìsí ẹ̀yin tèmi ó dìgbà kan náà.